Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Kí ló dé tó fi pa? Ọkọ. Ó pa ìyá mi, mo ṣe pa. Ó pa ìyá rẹ̀, wọ́n náà wá pa. Bó ló ṣe jẹ́? Àgbọ̀. Ẹ̀yin èèyàn, ẹ wò fídíò eléyìí tẹ́ fẹ́ wò yìí ó lágbára, eléyìí tún gbẹnu tán o. Tẹ́ bá ń gbọ́ a ò rírú ẹ̀ rí, àfi ń dẹ́rù bọ́ lọ́rùn ni ẹ ò. Bẹ́ẹ̀ ni fídíò eléyìí a ò rírú ẹ̀ rí. Òun ni ti arábìnrin kan Kudrat tó jáde lórí TikTok tó ṣàlàyé fúnra rẹ̀ wípé ara òun ò balẹ̀, ẹ̀mí òun ò gbé mọ́, tó wá jẹ́wọ́ wípé òun ló ń pa ọkọ òun lórí TikTok. Ó wá fúnra rẹ̀, ó wá confess. Àfi kí Ọlọ́run kó máa ṣàánú fún wa. Báwo lọmọdébìnrin, báwo ló ṣe pa ọkọ ẹ̀? Ẹ̀ṣẹ̀ wo ni ọkọ ẹ̀ ṣẹ̀ kó tó di pé ó pa ọkọ ẹ̀? Báwo ló ṣe yanjú ọkọ ẹ̀ tó fi jẹ́ pé ẹnìkan kan ò mọ̀ wípé òun ló pa á? Ẹ wò ó, ayé le, ẹ̀yin ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí, ó mà ṣe o. Ẹ jẹ́ kí n sáré ṣe sọ́mùrì díẹ̀ kí n kàn ṣàlàyé díẹ̀ nínú nǹkan tẹ́ fẹ́ wò nínú fídíò yìí. Arábìnrin Kudrat ó ṣàlàyé lórí TikTok pé ẹ̀mí òun ò gbé mọ́ o. Ó ṣeé ṣe kó jẹ́ pé ẹbọra arákùnrin yìí àbí orí arákùnrin yìí tó pè ní ọkọ rẹ̀ pé orí rẹ̀ ló le tó fi lè bọ́ síta wípé òun ló ń pa ọkọ òun o. Ẹ rí i pé ó lágbára fúnra rẹ̀ ló wá síta, ẹnìkan kò tí ọlọ́pàá ò mú wọn tọ́jọ́ ẹ̀, kò sí anything. She came out herself láti ṣàlàyé lórí TikTok bí òun ṣe pa ọkọ òun. Ó yá ẹ jẹ́ ká jọ wá wò ó. Kí nìdí tí ọmọbìnrin fi sọ wípé òun pa ọkọ òun? Ó ní ìyá òun pé ọkọ òun ló pa ìyá òun. Ẹ ní ṣáwó. Now báwo ni ọkọ ṣe pa ìyá? Kudrat ṣàlàyé o. Ó wí pé ọkọ òun bá ìyá òun sùn. Ṣé ń gbọ́? Kudrat ṣàlàyé wípé ọkọ òun ó bá ìyá òun sùn, pé ó fi ìyá òun ṣe oògùn owó ni. Ẹ máa wò ó, ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ìyá yìí ló ti gba ti ọkọ òun, pé ìyá òun fẹ́ràn ọkọ òun gan-an, pé ọkọ òun náà tún máa ń fi bá òun ṣeré. Ó máa ń sọ pé mo sì máa jẹṣẹ́ ìyá ẹ̀, mo sì máa láṣẹ́ ìyá ẹ̀, pé ọkọ òun máa ń sọ fóun bẹ́ẹ̀ pé sórí ìyá ìyẹn mo sì máa jẹṣẹ́ ẹ̀ lọ́jọ́ kan. Kọ̀ǹdọ́tọ̀ ló pe ọkọ yìí o. Ẹ̀yin náà máa gbọ́ lẹ́nu Kudrat fúnra rẹ̀, ṣùgbọ́n mò ń ṣàlàyé fún yín kó lè yé yín dáadáa pé ọkọ òun ti máa ń sọ tipẹ́tipẹ́ pé mo sì máa jẹṣẹ́ ìyá ẹ̀, mo sì máa láṣẹ́ ìyá ẹ̀, pé ó máa fi ń ṣe slang bẹ́ẹ̀ yẹn, ẹ mọ̀, ọmọ ìgboro tó jẹ́ kọ̀ǹdọ́tọ̀. Ó ní ó tó àkókò kan òun kàn rí pé ìyá òun jẹrà bíi kí èèwọ̀ àléfọ́ kó lé sára ìyá yìí kó máa bẹ́ kó máa rùn, pé òun kàn discover pé ìyá òun jẹrà. Àwọn wá bẹ̀rẹ̀ sí ná owó, àwọn gbé ìyá yìí kiri lóríṣiríṣi. Ẹ̀rí pé ó lágbára báyìí. Kí lohun tó wá ṣẹlẹ̀ gangan? Ó ní nígbà tó kù díẹ̀ kí ìyá òun kú, ìyá òun wá pe òun lọ́jọ́ kan wípé wá o, ó lè já sí ikú, ó dẹ̀ lè já síbòmíì, ṣùgbọ́n jẹ́ kí n ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún ẹ gangan. Ni wípé ní ọjọ́ kan ọkọ òwò Kudrat ó bá òun sùn, ṣùgbọ́n látìgbà tó ti bá òun sùn yìí lòun ti ń notice wípé ara òun ò dá mọ́ o, wípé bí èèwọ̀ bí àléfọ́ ló ti ń rẹ òun sínú, ni oríṣiríṣi ti bẹ̀rẹ̀ sí ń ṣe òun látìgbà tí ọkọ Kudrat tó ti bá ìyá Kudrat, ìyẹn àná ẹ̀, mother-in-law ẹ̀, tó ti bá sùn. Ìyá bá jẹ́wọ́ fún ọmọ bẹ́ẹ̀ wípé ọkọ rẹ̀ ó fi tipátipá bá òun sùn, pé lọ́jọ́ náà lọ́hùn òun ò fẹ́ gbà, ṣùgbọ́n lọ́rọ̀ kan ṣá ó ṣáà bá òun sùn. Báwo ló ṣe rí ìyá ẹ̀ bá sùn gangan? Ni wípé Kudrat àti ìyá wọn ò gbé papọ̀. Kudrat ń gbé ní Gbóọ̀rà, ìyá ń gbé ní Ìlẹ̀pa. Ẹni tó bá mọ Ṣàngó fọ̀ tó láti Ṣàngó tó ẹ fẹ́ máa lọ sí Ifọ̀, ibì kan wà ń bẹ̀ tán pè ní Ìlẹ̀pa, ibẹ̀ nìyá ẹ̀ ń gbé. Now wọ́n ní ọkọ Kúdí lọ́jọ́ kan ó ní òun rí mọ́tò kan tóun fẹ́ rà àbí tóun fẹ́ gbà,
ẹ mọ̀ pé kọ̀ǹdọ́tọ̀ téèyàn bá ṣe kọ̀ǹdọ́tọ̀ dé lẹ́vù kan òun náà máa ṣe kí ni ó máa fẹ́ gba mọ́tò títí ẹ̀ pé kó náà dá wà kó ń dọ̀gá pé ó ní mọ́tò kan tó ń fẹ́ gbà ṣùgbọ́n níbi tí ìyá yìí tó fẹ́ràn ẹ̀ dé wípé ìyá òun wá tẹ̀lé lọ láti lọ ṣonídùúró ṣùgbọ́n bóyá nígbà tí wọ́n wá ń bọ̀ ilẹ̀ ti wá ṣú fún ọkọ ìyàwó láti lọ sí igbó ọ̀rà láti lọ báyàwó ẹ̀ ni ó bá sùn sí ilé ibi tí ìyá ń gbé bóyá ní òru ni ó wá gbéná gorí transformer ò ná gbéná gorí transformer fúnra wọn ṣùgbọ́n nǹkan tí kò tí ì yé àwọn èèyàn bẹ̀ ni wípé ṣé ìyá yìí gbà fúnra ara rẹ̀ lọ́jọ́ lọ́hùn ni àbí torí pé ìyàwó náà sọ pé ìyá òun fẹ́ràn ọmọkùnrin púpọ̀ ọmọ náà ti máa ń sọ fún ìyàwó pé ìyá ẹ̀yẹn mo sì máa jẹṣẹ́ ẹ̀ ṣé ìyá yẹn ló ń dá gbé ilé tí ìyá ò fi pariwo sáwọn tí wọ́n jọ ń gbélé ni àbí báwo gbogbo ẹ̀ náà lè máa gbọ́ nínú fídíò yìí náà kí lóhun tá à ń sọ gangan ni wípé lọ́rọ̀ kan ṣá ìyá ṣàlàyé fún Kudrat pé ọkọ rẹ̀ bá òun sùn tipátipá ṣùgbọ́n pé látìgbà tó ti bá òun sùn tipátipá yìí látìgbà yẹn ni òun ti bẹ̀rẹ̀ sí notice wípé ara òun ò dá mọ́ tó fi di pé bí èèwọ̀ ni ó ń yọ sí ìyá lára tó ń bẹ́ tó sì ń rùn Kudrat àtọkọ náà ṣe wàhálà wọn ṣe àájò lóríṣiríṣi ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìyá ti wá jẹ́wọ́ kí ni Kudrat wá ṣe ọ̀nà wo ni Kudrat wá gbà pa ọkọ ẹ̀ náà Kudrat fúnra rẹ̀ ṣàlàyé ó ní ọkọ yìí fi ìyá òun ṣoògùn owó ni ṣùgbọ́n oògùn owó náà ò wá tún padà wá jẹ́ pé oògùn owó òun kò jẹ́ fún ọkọ òun Elédùmarè ó lágbára o báwo ni Kudrat báwo ló ṣe wá pa ọkọ ẹ̀ ibi tí mo ti fẹ́ kí gbogbo àwa èèyàn ibi tí mo ti fẹ́ ka tẹ́tí lẹ́kọ̀ọ́ rẹ̀ o most especially ọkùnrin Yorùbá ní obìnrin bímọ fún ni kò ní kó má pa ni o ẹ gbọ́ ọ̀nà tí Kudrat sọ pé òun lò láti pa ọkọ òun ẹ mọ fínkofínko tán pè ní ṣé DD force àbí Air Force gbogbo àwọn tó ṣà ní bóyá force app gbogbo nǹkan yẹn ṣá tó ṣàfi máa ń pa oko ni Kudrat ló lòun bẹ̀rẹ̀ sí fi sínú oúnjẹ fún ọkọ òun díẹ̀díẹ̀ kí wọ́n bá bàa mọ̀ pé òun ló ń pa á lọ́rọ̀ kan ṣá ọkọ Kudrat ó gbẹ̀mí mi o ṣùgbọ́n kàyéfì ló wá jẹ́ fún gbogbo èèyàn báyìí wípé Kudrat fúnra rẹ̀ òun ló wá sórí TikTok kò ṣe pọ́lọ́pàá wá mú o kì í ṣe pé nìkan kan fọ́ọ̀sì ẹ o pé kó wá jẹ́wọ́ o ó wá sórí TikTok fúnra rẹ̀ ó wá ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ ìṣe ṣẹlẹ̀ ó yá ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ lẹ́nu Kudrat gangan báyìí ẹ jọ̀ọ́ tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ̀ ń wo fídíò ń bí ẹ jọ̀ọ́ ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín ẹ fi bá wa tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ ó yá ẹ gbọ́rọ̀ lẹ́nu Kudrat. ó pa ìyá mi mo ṣe pa. ó pa ìyá rẹ̀ wọ́n náà wá pa. bó ló ṣe jẹ́ àgbọ̀. Me because I think around till to be 4 years. That's in Marawabo. So, mom si mi jẹ́ ní nǹkan tó yẹ pé I don't know conductor ló ń ṣe ní Èkó nígbà yẹn. So, mom si mi jẹ́ ní nǹkan tó yẹ pé unlike like torí ó jẹ́ ẹni tí mo ń fẹ́. So, mom si mi ṣá máa support ẹ̀ gan ní time yẹn. Mo mọ̀ pé ó ní another thing fún wọn. Do ó bá ṣé àkáǹtì rẹ wà níbi tí mo ti lè rí ọ tẹ private lọ gbé sí. private ni new account ni. ṣé new account ni ok wọn lè rí bẹ́ẹ̀ ni ma. ok ká má pa àwọ náà. wọ́n pàpà. So ó bá mọ̀ sí mi kú ó fi wọ́n ṣe oògùn owó still oògùn owó yẹn náà ó jẹ fún. ta ló bá mọ̀ sí rẹ̀ ṣògùn owó. oògùn yóò ó bá wọn sùn. ta ló fẹ́ bá wọn sùn. ọkọ mi bá wọn sùn ó fi wọ́n ṣe oògùn owó kò yé yín ẹ bí sọ kó lè yé yín dáadáa. ó yé mi dákun. alright mom sí mi máa ń use gan as ọkọ ọmọ wọn ọdún máa ń sọ̀rọ̀ ó yẹ pé àwọn ìyá tó yẹ pé tọ́ba máa ń fẹ́ ọkọ mọ́ tó máa ń fẹ́ ọmọ mọ́ ọkọ ọ̀ níwò pé torí yóò jẹ́ ọkọ ẹ get tó máa ń nífẹ̀ẹ́
ọkọ ọmọ wa fẹ́ ṣàlàyé tó máa nífẹ̀ẹ́ ọkọ ọmọ wa oyin bẹ́ẹ̀ òun ni so wọ́n sì mi wá ní táìmù kan ó fẹ́ gba mọ́tò kan ní Èkó ní táìmù yẹn wọ́n sì mi wá ní àwọn máa ṣe onídùúró fún so bàtà wọn náà máa ṣe onídùúró fún ṣá so because kí nílé mi ń gbé Ìgbòrà ní àwa lèmi ń gbé bó máa lọ sí Èkó máa wálé ní weekend torí kò sábà sí iṣẹ́ ní ibi báyìí so wọ́n sì mi wá ní àwọn máa dúró fún wọn tí mo jẹ́ ń gbé ní sáìdì Ìlẹ̀pa tó bá mọ Ìlẹ̀pa mọ́ Ṣàngó fọ yẹn bẹ́ẹ̀ ni wọ́n sì bẹ́ẹ̀ dáàdì mi kọ́lé sí tí wọ́n sì mi náà gbé ní táìmù gbà yẹn so wọ́n sì mi ṣáà ní ó fi tipátipá bá àgbà tó ti bí mọ́tò yẹn dé kò wálé mọ́ wọ́n fi tipátipá bá wọn sùn so jẹ́ ti máa sọ pé àwọn láìkì mọ́ mi òun máa jẹ́ ṣẹ́ mọ́ mi àti bí eré ló máa fi ṣe mọ́ bí àwọn ẹ̀fẹ̀ ló máa fi ń ṣe pé òun máa jẹ́ṣẹ́ mọ́mí ẹ̀ òun ṣáà lọ́ọ̀fù mọ́mí ẹ̀ ṣàǹkọ̀kọ́ bẹ́ẹ̀ mú nǹkan bí àbí ìzìn normal tì bẹ́ẹ̀ yẹn so wọ́n sì mi gbọ́ sọ fún mi ọtí ọjọ́ tó tẹ́mi fẹ́ bọ́ lára àwọn ló sọ fún mi pé ọkọ mi bá àwọn sùn because wọ́n sì wọ́n jẹrà tó fi kú ní after 13 days ni wọ́n kú so àjẹjọ́ ná owó sí pé ìyá ẹ̀ máa gbádùn mi ẹ̀ ti wà nínú oyún ní gbogbo àmì tí wà nínú bí àbí oyún 4 or 3 months ní gbogbo gbà yẹn so mom sí mi on sick like bí àbí 2 months lọ fi sick tó sick lẹ́yìn pé gbogbo ara wọn báyìí bí kó máa jẹ kó máa rùn mo bá yín sọ̀rọ̀ sí ẹ̀dá ọlọ́run kò gbọ́ lẹ́nu mi ní pé ọkọ mi ló pa mom sí mi so láti mú mi tí wọ́n sọ ọ̀rẹ́ fún mi wájú jẹ́wọ́ pé wọ́n lòun fóògùn owó ni. mom sí mi ló sọ because àwọn nǹkan dúdú tá à ń lo àwọn nǹkan tá à ń lọ so àsìmọ́ mi ní àtìgbà tí kọ́mítì bá wọn sùn àní ìtọ́ ti bá wọn sùn ní sickness yẹn ti. sọmọ ọkọ rẹ yẹn náà lè wà lọ́wọ́ rẹ báwọn. bẹ́ẹ̀ ni so ọmọ mélòó lọ bí. ọmọ kan ni mo bí. ọmọ kan ni mo bí so àtìgbà tí mo tún wá sọ fún mi pé àtìgbà tí ó ti bá òun sùn òun ni sickness yẹn ti dé sí àwọn òbí àwọn máa yé sickness yẹn ni so yóò tó fẹ́ give up because èmi ni mo wà ní ọ̀dọ́ tá à ń gbé wọn from one hospital láti ilé babaláwo kan dé bòmí because èmi ni second born mo ti lé paramí náà ní first born because mo sì ti bímọ ọkọ síbi kan tẹ́lẹ̀ bọ̀ èmi mo close mọ́ ọmọ ìlú wo ni ọ. ibẹ̀ wá ní ọkọ mi ní ṣé mi ọmọ Oǹdó ni mí. ọmọ ìlú wo lọkọ rẹ. ọmọ Ìgbòrà lọkọ mi. Ìgbòrà ní ọmọdé tí ń jẹ́. ibẹ̀ ẹmọ Èrúwà. Èrúwà. so màtí mo ti ní wọn àṣà ọ̀ṣẹ́ mo yẹ ti lóyún ìjẹ́fẹ́ lọ ṣe oyún yẹn ṣáàrì oyún yẹn ṣe èmi náà wá pọ̀rọ̀ yẹn sínú wọ́n á ń pa díẹ̀ tó fi kú bí kí n fi kan sínú. ọ̀ ń pa díẹ̀. tó fi kú. kí ló fi ń pa. kí ló ń fi sínú ìgbẹ̀lẹ̀ tó fi pa. àwọn oògùn ìfiko tó máa fi ń fin oko because tó bá rí ike ẹnu lé náà kò lè mọ́ màá bí àná àwọn oògùn tó máa fi ń fin àwọn oko ni. ọwọ́ fi sínú oúnjẹ. so èkìrẹ́ ti wá. Kí ló dé tó fi wá ṣé torí kó pa mọ́mí rẹ náà ni wọ́n náà fi wá pa báwọn. bẹ́ẹ̀ni kò yẹ kí ìyá ẹ dúró jẹun ọbọ bébí ṣe wàhálà gan lórí wa kò yẹ kó dúró jẹun ọbọ. ìwọ náà ti da pààyàn báwọn. ẹni sọ̀rọ̀ náà ẹ kí sọ̀rọ̀. so wọ́n dẹ̀ máa ń ṣe orò fún àwọn okó bẹ́yẹn mo jẹ́ mọ̀ pòrò bẹ́yẹn gẹ̀dẹ̀ lẹ́yìn tó bá mọ òkè òkun dáadáa wọ́n ní àwọn nǹkan tó ń jẹ́ ogun gidi so wọ́n náà máa lọ ṣe orò fún mi bí àtọ́rọ́ mọ̀ pé ikú tó pa ọkọ mi kò kí ń ṣe ikú Ọlọ́run so bó ṣe wá ní wọ́n máa ṣe orò fún mi nìyẹn so bàbá tó jẹ́ máa ń ṣe orò yẹn bàbá yẹn ti ask me out to re tọ́nà àwọn fẹ́ máa fẹ́ mi tí mi gbà fún bàbá yẹn so bàbá tó jẹ́ pé bàbá yẹn fẹ́ bá mi ṣe orò mo wá sọ fún pé bàbá yẹn pé
kọ́ máa wọlé ṣe anything pé ṣọ́mọ̀ pé ikú Ọlọ́run ni ó pa. So wọ́n bàbá yìí wá ní òun máa bá mi sùn. So àwọn nǹkan tó yẹ kó fún yàn tí kíní yàn fi ní tí wọ́n fi ní mọ̀ pé kíní bàbá yẹn ṣáà gbé gbàrọ̀ gùdù dé mi ní ó bí gbàrọ̀ gùdù fún mi níbi kan yí àìlè kè abálọ́yìn bọ́yẹ máa ń sọ báyìí nígbà bàbá yẹn bá mi sùn tọ́ kí because tábà fi lè tọ́ jẹ́ tọ́ mi understand máa jọ ọ̀kàrẹ̀ láì kó lè yé wa dáadáa jọ̀ọ́jọ́ yé wa kọ́ra máa sọ díẹ̀díẹ̀ kó lè yé mi kò yé mi ó ti pọ̀ jù máa sọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan sọ́gbọ́ ọ̀kàrẹ̀ láì. wọ́n máa ń ṣe orò fún àwọn tí ọkọ wọn bá kú because wọ́n mọ̀ pé ikú ọkọ mi kò ń ṣe ikú Ọlọ́run ló kú lásán. So wọ́n máa ń ṣe orò fún wọn ní family house wọn dada ẹni tó bá mọ̀ because ìbejì lọkọ mi tó bá jẹ́ mọ̀ ṣáìdì gbọ́ ara dáadáa. Igbó ọ̀rà kan ni wọ́n ti máa ń bí ìbejì tó pọ̀ ni. Bẹ́ẹ̀ni. Ṣé kì í ṣe igbó ọ̀rà ní gbogbo yìí? Wọ́n máa ń ṣe orò. Bàbá yẹn ti ask me out to be bàbá tó máa ń bá wọn ṣe rẹ̀ pé òun fẹ́ máa fẹ́ mi tí mi gbà fún bàbá yẹn. Wọ́n lọ bá bàbá yẹn pé kọ́jọ tó lọ kọ́ jáwọ́ nínú kinní yẹn. Bàbá ní àwọn máa bá mi sùn mọ́ ní òdòkè wọ́n kọ́ bá mi sùn. Bàbá yẹn wá gbé nǹkan tó yẹ kó fún mi kí n kémi náà bí àbí kí n fi ya wèrè àbí kí n fi bàbá yẹn pààrọ̀ ẹ̀ fún mi. Ṣó ti yé yín bẹ́ẹ̀ bàbá yẹn pààrọ̀ kinní yẹn fún mi. Ó ní mo ṣiṣẹ́ wà láyé dì sí. Because even gan mo tún fi kó ẹ̀gàn mo tún fi kó bá ọ̀rẹ́ mo fi kó ọkọ mi kó bá ọ̀rẹ́ because ọ̀dọ̀ ọ̀rẹ́ ló kú sí ọ̀bí ọ̀rẹ́ ló pa. Ìwọ lọ dẹ̀ ń fún ní nǹkan jẹ tó fi kú. Mo fún ní nǹkan jẹ torí ó pa méjì. Mo fún ní nǹkan jẹ torí ó pa méjì. How many months ni wọ́n fi fún ní nǹkan jẹ tó fi kú? Gbàwó lọ bẹ̀rẹ̀ sí kó gbàwó ló kú. Ó ti kú ní 1 month ago báyìí ló kú. Ṣé o ti bímọ fún tákó tó di pé o fẹ́ pa àbí kó tó bímọ ni bí ni màá lù ẹ́? Mo ti bímọ kí n tó pa because ọmọ mi is now 9 months. Ìgbà wo lọ bẹ̀rẹ̀ sí fún ìgbà wo ló kú? Ó kú ní 4 months ago ló kú. Ìgbà wo lọ ti ń fún ní nǹkan jẹ díẹ̀díẹ̀? Ṣé ibo ló ń fi nǹkan tó fún jẹ sí ìgbà wo ló ń fi ibo ló ń fi tó fi pa ibo ló ń fi? Kò lè mọ̀ because kò lè mọ̀ kíní náà wà níbẹ̀ oògùn fi kó tá máa fi ń fin oko òun náà ló rà wálé tá máa fi ń fin oko so kò lè mọ̀ oògùn fi kó tá máa fi ń fin oko wà nílé ẹ pé anybody máa rí mi. Ìmọ̀ nǹkan tí mo fẹ́ ṣe sí. Yes ma. Pesticide tó kù dà ṣọ́ọ̀ṣì wà náà lé báyìí. Rárá. Báwo lo ṣe ń tọ́ sínú ẹ̀ tí ò fi máa gbóòórùn pesticide yẹn? Báwo lo ṣe máa ń pò máa fún? Mo ti wá ti máa lọ irú máa lọ nínú blender máa kí irun yẹn pọ̀ nínú ọbẹ̀ dáadáa but most of it a fẹ́ ṣe ẹ̀gúsí. So time here because ó like ẹ̀gúsí dáadáa so àti ewúro. Ó wá lọ irú mọ́ pesticide. Ó wá yí mọ́ ẹ̀gúsí fún ẹ. Mi wá jẹ́ lórí wa gan-an. Wọ́n mi máa kiri ẹ̀gbá láti fi tọ́jú wa. Jẹ́ lórí wa gan-an wọ́n sọ bẹ́ẹ̀ bí ìsúndé bàbá àwọn ìyá ẹ̀ nìkan ló kú. Fámìlì kankan ò rí dé ọ̀rọ̀ àbúrò mi tó ti lọ gbọ́dọ̀ fámìlì àwọn ọ̀rẹ́ ibi. Ó ti lóyún. Ọmọ kékeré. Nísìnyí ilé tó wà sí ó ti ní kí ó ti lé tí mo ti ní kí kúrò níbẹ̀. Ó sì ní kúrò níbẹ̀. Mo gbà pé mo ṣàṣìṣe
Kudi, ọ wà lọ ẹrú mọ́ pestime, ọ wà fi sí ẹ̀fọ́ fún, sí ṣẹ̀gúsí fún. Máa lo ewúro because kò ní lè mú màá bí ewúro yẹn lórun. Lójú abẹ káàárọ̀ mà, ẹ má bínú ẹ káàárọ̀. Ẹni sùúrù. Kudi, okay. Ọ wà yìí mọ́ ẹ̀fọ́ ewúro. Bẹ́ẹ̀ni. Ọ wà fi ṣe àmàlà fún, yóò wá jẹ. Ìgbà mi sẹ́mu. Ìgbà mi sẹ́mu. Ṣé ìgbà tó pátá nìsín sọ ní peace? Ìgbà tó gbẹ̀san. Ó pa mí ìwé ó pa ìyá mi. Ní bàbá mo tún pa ìyá kan tó ṣoṣo tó kù fún mi níbi tó pa ìyá mi dé ibi tí àwọn ẹ̀gbọ́n mi tó mú àbúrò mi sì lọ gba oyún ọmọ 17 years torí wọn ò tọ́jú ẹ̀ dáadáa. Bọ̀wọ́ náà sọ ní mọ̀ ó ní àfíà pẹ̀lú màmá rẹ̀. Bí ọ̀rọ̀ eré bí ó máa fi ṣeré kó níyà bí kan níyà èèyàn kan yàn ní bí bá ṣe máa pè ní ọkọ mi kí ọkọ máa oyin bẹ́ẹ̀ yẹn. So ọ̀rọ̀ eré ni wọ́n wá jọ bára wọn ní kò dájú. Ṣé mọ́mí rẹ ní lọ bá sùn lọ sọ pé òun fẹ́ sọ pé wọ́n ní kó dọ́nà pọ́nà bí wọ́n ní kó lọ lọ́yọ́ mi ṣáà máa rí yẹn bọ́ àtìgbà tó ti bá mọ́ sí mi sùn òun ni ara wọn ti ń jẹrà bí kan ní kí náà jóyàn. Kí ni nǹkan tó wá ń ṣe báyìí? Báwo lọ ṣe ń fìlì? Kí lọ fẹ́ báyìí? Tọ̀wọ́ náà ní pé ọ̀ ní ìsinmi báyìí. Bó lọ ẹgbẹ́ tí òbísí ayé rẹ̀? Mo gbà pé mi ìdí ìsinmi because ó ṣe wọ́n lè rí ọkọ̀ ìjẹ́ mi. Téèyàn kì í fi ìka ṣe ìka nìyẹn. Ọ̀rẹ́ pé conscience yẹn ní ìsìn kò sí bọ́ ẹ fẹ́ gbádùn báwọn. Bọ́ọ̀sì máa lọ pẹ̀lú guilt yẹn nìyẹn. Ọkàn rẹ̀ ò lè balẹ̀ láyé tó rọ̀ ti pààyàn. Ọba jẹ́ kó jẹ́ pé ọkọ rẹ̀ nìkan kó wá tiẹ̀ wá kọ́ lẹ̀, you know, kó wá kọ́ ó bẹ́tà ọlọ́gbẹ̀sán lọ pa ẹni tó pa mọ́mí rẹ̀ padà ọ̀ lé ní ìsinmi báyìí. Èmi ò mọ bí mo ṣe fẹ́ bọ̀. Bébí ọwọ́ rẹ̀ wá dà. Kí ni gbẹ́ náà? A bá ti sọ fún yín pé ní sùúrù Kudi. Jọ̀dá kò mọ̀ fọ́nà ọba tó da ọbẹ̀ ìwọ tó jẹ́ pé ìkàbí kan ti ìkànnìwọ náà mi ò gbé ọ lórí chat mi o. Má sọ pé mo stupid o. Èmi ò ń fi nǹkan burúkú ránrú ẹni tó bá ṣaburú fún mi o. I can't do it. Èdè máa ń fẹ́ kí Ọlọ́run kó judge ni o. So má fi ìgbésí ayé rẹ má fi wé ìgbésí ayé ti tèmi. Mi ò kí ń fi òun ṣèkà fún ẹni tó bá ṣèkà fún mi padà. Kò sí ìkà tí èèyàn lè ṣe fún mi tí mo lè ṣe padà fún. Èmi ò lè ṣe. So má wàá bú mi nítorí pé mi ò lè ṣe. Má rí mi sí èèyàn tí ò dáa. Ọlọ́run lèmi máa ń fà ọ́ lé lọ́wọ́. So ìwọ tó bá yẹ pé ọjẹ́ èèyàn tó jẹ́ pé tí wọ́n bá gé ọ níka ọ̀ ń gé ìka wọn padà. This I am not for you. We are not the same. Àti kan náà kọ́ lájọ ní. Èmi náà fẹ́ nírú àti ẹ̀yẹ mi ò rí ni. Several times lèmi náà fẹ́ try láti ṣèkà. Bọ̀ kí ní kanú ọpọlọ mi kò kí ń gbà kí n lè ṣe. Even tí mama pé mo lè destroy ẹ, I will not be able to do it. I can't do it. Call me anything. Pè mí ní anything. Pè mí ní orúkọ tó bá fẹ́ pè mí. I cannot do it. Ìwọ tó ń ṣe mi ò condemn ẹ. Torí peace yìí náà ni mo máa ń sọ fún ọ pé ìwọ tó rò pé o fẹ́ yẹ́rọ, ṣé tó o bá yẹ́rọ tán ṣé wàá ní peace pẹ̀lú ẹ̀? Ṣáàrí pé Kudi ó yẹ́rọ àbí ò yẹ́rọ ṣùgbọ́n sọ ní peace kò ní peace. Ẹ má fi ìkà ṣe ìkà mọ́, ẹ máa fàyàn lọ́lọ́lọ́ torí peace kì í ṣe torí nǹkan kan mi. Torí kọ́ lè conscience tiẹ̀ tó ń gbénú ẹ̀ bọ́lọ̀ ń ṣe dá ọ kò ní jẹ́ kó ṣèyàn láburú kó wá tó máa sùn mọ́ ọ ní kó ọ máa gbórun lójú ẹ̀. Kò ṣe torí nǹkan mi torí kó lè bá wà at peace ni. Tọ́nà bá wá bá dá sẹ̀ríà
fún ọ wà píìsì ọmọ kan fà lọ́lọ́run lọ́wọ́ ni kò lè sí rest fún ọ ẹ̀mí èèyàn bá ti ọwọ́ èèyàn bọ̀ ọ lè gbádùn mọ́ for the rest of your life no matter bó ṣe wù kí ẹni yẹn kó pààyàn èmi ti sọ fún yín rí èmi ò ń parọ́ ẹ lọ kán lọ fast check èèyàn tó náà mi tó fọ́ mi lójú tí mo mọ̀ pé mo lè deport mi ò deport yẹn mo sá pamọ́ sínú ilé tójú mi fi san ni call me anything I don't care èèyàn tó náà mi nílùú yìí tó náà mi tó fọ́ gbogbo ojú mi tó fọ́ gbogbo mo mọ̀ pé tí n bá jáde síta tí n bá lọ fẹjọ́ rẹ̀ sùn ní police station wọ́n máa deport yẹn mo mú mọ́ra mo dúró sínú ilé mi ò lọ bí iṣẹ́ for 3-4 weeks kí wọ́n máa deport yẹn it is my cause don't call me anything I can't do it I cannot mi ì lè gbà kí mo láì kéèyàn ṣèkà fún mi ju kí n ṣèkà fún yàn lọ mo gbèjà èèyàn ni mo dẹ̀ jẹ̀yà I cannot do it I won't be able to sleep knowing fully well pé ìgbésí ayé rẹ̀ àtọwọ́ mi ló ti bàjẹ́ I would not be able to do it I would do it ṣùgbọ́n màá máa wo mi tí ìyá Ọlọ́run ti jí ọ àmọ́ dúró ojoojúmọ́ ní ìmọ̀ jí. ntẹ́yìn bá rò nípa ọ̀rọ̀ yẹn ẹ máa bá mi drop ẹ̀ sí comment section ẹ rí pé lè ní agbára gbogbo ẹnu kan ojú ẹni tí gbogbo ntẹ́yìn bá rò bàbá ẹ máa bá mi drop ẹ̀ sí comment section ṣe rò pé decision Kudirat ṣe rò pé wà tó ash pẹ̀lú tí ọkọ rẹ̀ sí fún àbí ẹ rò pé ó sì wà okay because ẹ mọ̀ pé awídẹ́ẹ̀dì jura wa lọ normally n tí màá yẹn sì ò dáa tá a bá sọ pé ká sọ ní tòótọ́ tí màá yẹn sì ò dáa ṣùgbọ́n decision Kudirat náà láti take a law into our own hand sáà lè sọ pé nǹkan tó dáa náà ni ngbẹ́ tẹ́yìn bá rò nípa gbogbo ọ̀rọ̀ yẹn ẹ máa bá mi drop ẹ̀ number 1 Kudirat ẹ̀yin tó ya wèrè yàtọ̀ o because ìgbà tí mò ń gbọ́ ọ̀rọ̀ yẹn irú ọgbọ́n báwo ló ṣe ronú pé tí tóun bá fẹ́ fi DD force ìyẹn prestige àbí kí náà gbórúkọ ẹ̀ tóun bá fẹ́ fi kíní oògùn fekofeko yẹn sínú oúnjẹ fún ọkọ òun ní láti kọ́kọ́ lọ kún náà òun máa wá lọ kó wá sí pé òun lọ lásán òun ò lọ mọ́ irú tóun bá wá lọ mọ́ irú tán àti báwo ni ọgbọ́n yẹn ṣe wá sí ọpọlọ ẹ̀ pé tóun bá lọ mọ́ irú tán so that òórùn rẹ̀ ò ní fi lè jáde òórùn pakopako yẹn kò ní fi lè jáde débi pé ọkọ rẹ̀ ó wà wí ẹ̀ pé ó ti fi poison ó ti fi oògùn fekofeko sínú oúnjẹ fóun kò ní lè wà wí ẹ̀ ẹ ti understand and ọkọ náà dẹ̀ rí oògùn yẹn tó rò náà ló rà wálé òun náà ló fi máa ń fi báwo ni kíní yẹn ṣe kọ́kọ́ wá sọpọlọ ẹ̀ sẹ́rí obìnrin burú tó bá fẹ́ pa ẹ́ dànù tí ò dẹ̀ mọ̀nà tó fẹ́ gbà pa ẹ́ ẹ jẹ́ kó rò lẹ́ẹ̀mejì yóò sá find the ways ni but despite tí Kudirat ṣe sáà lè blame Kudirat ibi tí question yẹn àkọ́kọ́ kọ́ lọ nìyẹn because tá a bá wo ọ̀rọ̀ yẹn dáadáa máa rí pé ntọ́kùnrin yẹn sì dáa ntọ́kùnrin lóò kúlẹ̀ yẹn máa parọ́ ọmọ náà because according to Kudirat kò fún wa ní more evidences láti fi wà ṣọ́ pé tóòtọ́ ọkùnrin yẹn tó ṣe lélẹ̀ ṣùgbọ́n tí Kudirat jẹ́ kó yẹ wá ni pé òun ló ń pa máa yẹn tó dẹ̀ ṣe lélẹ̀ number 1 nìyẹn number 2 ni pé ó pa ó tún wá fi kọ́ ọ̀rẹ́ ọkọ rẹ̀ lọ́rùn nítorí pé kíni nígbà tí ọkùnrin yóò padà kú according to gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì gbọ́ síwájú ó kú sí ọ̀dọ̀ rẹ̀ nígbà tí ọkùnrin yóò padà kú ó kú sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n wá carry out investigation wọ́n carry out autopsy lórí òkú ọkọ yẹn mi ì mọ̀ bóyá bí mi sì rí fídíò yẹn gbé débẹ̀ wọ́n wá rí i pé poison ló padà pa ọkùnrin yẹn because ó ń pọ̀ nǹkan lẹ́nu bíi pé ó ti damage gbogbo body system ẹ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó padà foam jáde so wọ́n wá rí i pé poison ló pa máa yẹn ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ló dẹ̀ kú sí àtọ̀dọ̀ ìyàwó ẹ̀ ló dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní jẹ poison ìyẹn ti wá di ọ̀ràn sí ọ̀rẹ́ rẹ̀ lọ́rùn ṣùgbọ́n bá ṣe ń drag ọ̀rẹ́ lọ bá ṣe ń gbọ́ ọ̀rẹ́ bọ̀ lọ sí kóòtù lọ sí prison ọkàn ìyàwó ò balẹ̀ pé òun ló ń dẹ̀ ṣiṣẹ́ òun dẹ̀ fi kó bá máa yí. Another question mi lè léyìí pé ṣé ọ̀rẹ́ rẹ̀ tó fi ọ̀rẹ́ ọkọ rẹ̀ tó fi kó bá ṣé ló ń bọ́dà mind ẹ̀ ni àbí ọkọ rẹ̀ gangan tó pa because according to Hansen ó jẹ́ pé wá pé òun ò ní rest of mind ọkùnrin ò balẹ̀ mọ́ ọkùnrin ò balẹ̀ mọ́ òun sáwọn every time ní kíní yẹn sáwọn wá sóun lọ́kàn pé ìwọ ló dẹ̀ pa ọkọ rẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ wa kí n lárò ìjìnlẹ̀ ni níta mọ̀ pé tá a bá ti lè ṣe kíní ìtàn báyìí number 1 ẹni tó ti kú ti lọ báyìí ẹ lè padà pàdé mọ́ ẹ lè ríra mọ́ in fact tó ti dẹrù tó bá rí fìrí rẹ̀ gánbò mi báyìí wà padà mọ́ pé aláàfáà pé pásítọ̀ pé kíní kan ni ẹni tó bá ti pa ó ti kú why ìta fi máa ń wà too wicked to this level àtọkọ náà tó bá yẹ pé tòótọ́ ni ìyàwó yẹn sọ ó burú o ìyá ìyàwó ẹ̀ àwọn ọkùnrin kan dájú sá ṣùgbọ́n sẹ́yìn mọ́ reason why tí mi ṣe lè blame ọkọ yẹn rí more evidence pé tòótọ́ òun ni ọkùnrin yẹn sì kí nìyẹn bóyá ìyàwó ó jáde láti fi justify gbogbo ohun tó ṣe ni can't really say a lè fi gbogbo ara gbà pé gbogbo ọ̀rọ̀ tí ìyàwó yẹn sọ irọ́ ni bẹ́ẹ̀ la lè fi gbogbo ara gbà pé gbogbo ọ̀rọ̀ tí ìyàwó yẹn sọ òótọ́ ni because mo mọ̀ pé tí evil work yẹn bá ti wá oríṣiríṣi ọ̀nà tó bá strong
ẹ̀nà máa fi fẹ́ try láti fi justify nǹkan tán sí nítorí nínú ọ̀rọ̀ ìyàwó yẹn ó jẹ́ kó yé wa pé ọkọ yẹn náà kò ṣe kó lówó lọ́wọ́ even tó fi kú kò ṣe kó lówó lọ́wọ́ according to nítorí ẹ̀jẹ̀ kó yé wa ni pé ó lo ìyá òun ó fi ìyá òun ṣògùn owó ó ní ìbọ̀ ògùn owó yẹn ò jẹ́ fún un. So how sure are we that this woman is really saying the truth? Kò ṣe kó ń sọ̀rọ̀ yẹn láti fi justify nǹkan tó ṣe ní pé mo ti pa ẹ ti understand. So tó tá a bá mọ̀ pé ẹni yìí fẹ́ mọ́ àbí ó ti ṣe nǹkan tí ò dáa, it's better you leave the person. Ẹ pàdé ara yín ó kéré jù bóyá 20 years kẹ́kẹ́ káṣẹ̀ sọ pé 20 years ẹ pàdé ara yín ẹnìkan ló ti ń rèébọ̀ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kejì 365 days ló wà ní ọdún kan kéèyàn dẹ̀ wà máa tọ́jú èèyàn ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún káṣẹ̀ sọ pé 20 years ó kéré jù kó dẹ̀ gbẹ̀mí ẹni tó ẹ̀dẹ̀jọ para yín dànù tẹ́ẹ̀jọ mọ̀ ìgbà tẹ́ẹ̀jọ bẹ̀rẹ̀ ayé tẹ́ẹ̀ pàdé ara yín nígbà tẹ́ẹ̀ mature. So ẹja máa ru kìíní ilẹ̀ méjì Kudirat ọ̀rọ̀ èso sí nílẹ̀ ní òbí ọ̀sẹ̀ o sincerely speaking ọ̀rọ̀ tó sọ̀kalẹ̀ ọ̀rọ̀ pọ̀ nbẹ̀ ọ̀ owó tẹ́yìn bá rò ẹ̀ máa bá mi drop ẹ̀ sí comment section lónìí tí ẹ̀yin ọkùnrin ìkà ó sì nǹkan tó dáa tó bá yẹ pé tòótọ́ tí Kudirat sọ bó ṣe rí nìyẹn ọkọ Kudirat náà dájú tó bá yẹ pé tòótọ́ ẹ ti understand tó bá yẹ pé tòótọ́ tí Kudirat sọ bó ṣe sọ yẹn náà ló ṣe rí ọkọ Kudirat náà dájú ó yà ó dájú ìyá sì yá ìyàwó ẹ̀. It's alright Kudirat ó ti ṣe tán báyìí èmi máa sọ pé try as much as possible kó jẹ́ kí ọ̀rẹ́ ọkọ rẹ̀ wà as in kàn release ẹ̀ o because ẹni tí ò ṣe kinní kan ọlọ́run mọ̀jà mọ̀ bò lórí burúkú sọ̀rẹ́ o ọlọ́run mọ̀jà mọ̀ bò lórí burúkú ọ̀pọ̀ o kéèyàn sì báyọ̀ sọ̀rẹ́ lásán kó sì di wàhálà ó jẹ́ poison lé ìyàwó ẹ̀ nílé wọn jẹ́jẹ́ wọn ló ti jẹ́ poison ó dẹ̀ lọ kú síbò mí wá as much as possible láti make sure pé ọ̀rẹ́ ọkọ rẹ̀ wà secure o bóyá bẹ́ẹ̀ sì máa secure bí ilẹ̀ or anyhow I don't really know but ó wà very very important so that tó bá tiẹ̀ wá escape tó títò sí ń tiẹ̀ pé ká fi gbogbo ìdájọ́ sọ́wọ́ Ọlọ́run number one ó ti bímọ fẹ́ ni ẹni tó ti bímọ fún ó dẹ̀ wò pé the next thing tó lè ṣe náà ni pé kó pàdánù ìwọ nìkan náà ni wàá dọ́mọ yẹn tọ́jú kò sí issue lórí ẹ̀ ìwọ nìkan náà ni wàá dọ́mọ yẹn tọ́jú Ọlọ́run ní pa ọmọ yẹn fún ẹ ìwọ nìkan náà ni wàá dọ́mọ yẹn tọ́jú so táwọn bá tiẹ̀ fẹ́ padà wá pàdánù ẹ pé bó bá ti jẹ́ kó jẹ́ ó ti lọ́mọ lọ́wọ́ ẹ ti understand but ọ̀rẹ́ ọkọ ẹ try as much as possible to secure the man kó má jẹ́ pé ẹni tí ò ṣẹ̀ tí ò rò ó wá ń jẹ̀yà ẹ̀ṣẹ̀ tí ò mọ̀ díẹ̀ ó jẹ̀yà ẹ̀ṣẹ̀ tí ò mọ̀ díẹ̀ ó ti lọ́mọ lọ́wọ́ punishment yẹn náà ti tó because ọkùnrin wà ń bẹ̀ gan ó ń ti alágbàtẹ̀wò ọmọ pé ẹja jọ sí kí lórúkọ ẹ̀ ojú àwọn méjèèjì ń rí tí ò bá ti pọ́n bá ní owó dáadáa.